bàbá Násírì padà kó ọ̀rọ̀ wọn jẹ last Prophet Násírì wọ́n kó ọ̀rọ̀ wọn jẹ last ẹ wo fídíò yìí. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé. Mo wá sí orí afẹ́fẹ́ ní òní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2025 láti tọrọ public apology àti ìforíjì lọ́wọ́ bàbá mi Fúnṣọ́ Àkàndé àti màmá Fúnṣọ́ Àkàndé, màmá mi Bọ́lá Ààrẹ àti màmá Tọ́pẹ́ Àlàbí àti bàbá wa Ẹyẹbí Ọ̀kẹ́ àti bàbá wa Olú Alọ́ àti àwọn àyànfẹ́ tí mo mẹ́sẹ̀gì tí mo ṣe tí ó kan àwọn bàbá àti màmá mi nínú Olúwa tí mo dárúkọ ẹ̀ tí wọ́n pè mí káàkiri pé mẹ́sẹ̀gì yẹn ó ní àwọn àléébù àti pé ó kù díẹ̀ káàtó. Mo fi àkókò yìí bẹ gbogbo àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ní àná tó John the age bàbá wa Fúnṣọ́ Àkàndé pé ìyàwó mi ní 20 minutes to 5 ní ìrọ̀lẹ́. So mo dẹ̀ mi ò sí nílé mo mi ò gbé mo wá rí i pé lórí mẹ́sẹ̀gì àtàtúnṣe ni wọ́n torí ẹ̀ máa pè. Mo fi àkókò yìí bẹ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé, mo fi ọba àwọn bá mo fi bẹ̀yìn kí ẹ má bínú ọ̀rọ̀ yẹn is a speak of tongue. Mo bẹ̀yìn ní orúkọ Olúwa ẹ wọ ọdún tí ẹ ti mú wa bọ̀ nínú ìrìnàjò yìí tí ẹ gba odidi ilé fún wa lódodo sùn tí ìyàwó mi máa wà lórí òkè tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ní síbẹ̀. So ẹ má bínú màmá, mo má bínú dáàdi, mo fi ọba àwọn bàbá yín. Bákan náà mo bẹ màmá mi Bọ́lá rẹ̀ ní ọ̀nà gbogbo tí mẹ́sẹ̀gì yẹn ti bí wọn nú, mo bẹ̀ yín ẹ má bínú. Bákan náà mo bẹ màmá mi Tọ́pẹ́ Àlàbí ní gbogbo tí mo fi ìbínú àti ìtara ènìyàn sọ kí wọ́n jọ kí wọ́n má bínú. Ní gbogbo ibi tí wọ́n ti ń pè wọn kì í ṣe bí òkùnkùn. Màmá Tọ́pẹ́ Àlàbí ọmọ Ọlọ́run ni, òun ṣe kò gbàgbá lọ́wọ́ kò kàbí lọ́wọ́ ayé kankan, kò dẹ̀ bí ọmọ fún àlè, is out of annoyance and a speak of tongue. Ọmọ wọn tí ó jẹ́ àbúrò àwa iná lágbára Ọlọ́run yóò ju mọ́ Màmá Tọ́pẹ́ Àlàbí, yóò ju bàbá ẹ̀, yóò ju àwa iná. Ilé ọkọ tó lọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kò ní rí wàhálà, kò ní rí ìdààmú, á dẹ̀ ṣe rere. Gbogbo ogun tí àwa ará wájú jà kò ní jà. Mo fi Ọlọ́run ọmọ ogun mo fi bẹ gbogbo wa kí a jọ ká má bínú. Ní ti bàbá Ẹyẹbí Ọ̀kẹ́ kó má bínú, bàbá mi nínú ìgbàgbọ́ ni. Mo rántí ọjọ́ Sunday tó dágbé ṣọ́ọ̀ṣì fún mi ní Agége tóun dẹ̀ jáde lọ tó ní kí n má ṣe ẹ̀sìn lọ ká má bínú. Ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwa ọ̀dọ́ àṣẹ kankan lábẹ́ pé kò kọ̀rẹ́ẹ̀tì wa pé sì èsì òjẹ̀lẹ̀ pèsè àkíyèsí. So wọ́n ṣe orúkọ tí mo pè pé àbíjàbí kankan mo bí pé ẹni tí a lè bá ẹni tí ṣe èsì pé tí a lè yẹ̀ lọ́wọ́ wò. So ká jọ ká má bínú. Mo dẹ̀ tó fi àkókò yìí bẹ Wòlíì Alọ́ kó má bínú kó wo ìrìnàjò tá a fi jọ rìn pẹ́pẹ́ láti keje lọ́sọ̀dọ̀ Tọ́pẹ́ Olútókun kó má bínú. Ohun tí ó jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yẹn ni pé ẹni ìránṣẹ́ Ọlọ́run tó bá kọ ìyàwó àbó ní ìzù ìyàwó Ísírẹ́lì ní ìzù àbí wàhálà kó jọ kó dákun kó má bínú. Gbogbo àwọn kálẹ̀ ní mo ní ká lọ protect ní secretariat ká má bínú. Tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé CAC news tí wọ́n gbé program yẹn sí ni mo rò pé ní ojú tẹ̀lé kò yọrí bẹ́ẹ̀ ní ju gbogbo ẹ̀ lọ. Bíbélì wípé ká wà àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Mo bẹ gbogbo èèyàn ọmọ Ọlọ́run, mo fi kú àtàdé ìlú Jésù mo fi bẹ̀yìn bàbá Fúnṣọ́ Àkàndé orí òkè bàbá àbí èyí òun ni májẹ̀mú mi láti ìbẹ̀rẹ̀ wa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní gbogbo oṣooṣù mi ò lè ṣe kí n má sòsì ní ìwọ̀nba kékeré síbẹ̀ tó bá jẹ́ orí òkè gbogbo mi ò lè rí bẹ́ẹ̀. Orí òkè mi ni kí bàbá Fúnṣọ́ Àkàndé kó jọ àti màmá ká má bínú, kí màmá Bọ́lá rẹ̀ ká jọ ká má bínú, kí mọ́mí Tọ́pẹ́ Àlàbí kì í ṣe inú òkùnkùn kì í ṣe inú omi ló ti gbàgbára ọmọ Ọlọ́run ni kó jọ kó má bínú. Àtòun àti àbúrò mi tó jẹ́ ọmọ wọn ká má bínú nínú Kristi àti bàbá Ẹyẹbí Ọ̀kẹ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí mo ti ṣẹ̀ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lórí òkè bàbá àbí ètò àti tèmi ká ti tẹ̀rẹ̀ ká ti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lórí gbogbo wa pátá ẹ má bínú. Mo fi ẹni tó ní ayé àtọ̀run mo fi bẹ̀yìn. I revise my statement pé kò rí bẹ́ẹ̀ ẹ jọ. My name remain the same, Israel Násírì Olúwagbémidìde. My number remain the same, 082380305. Mo ṣe mẹ́sẹ̀gì yìí láti jẹ́ kí gbogbo ẹ̀yin tí a ti pín mẹ́sẹ̀gì yìí tí àkọ́kọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run wípé speak of tongue mi kí ẹ bá mi bẹ àwọn ọmọ Ọlọ́run ká má bínú. Ní agbára Ọlọ́run ilé ìdè ìgbàgbọ́ yìí gbogbo wa yóò mórí délé. Ìrìnàjò wa nínú Olúwa lórúkọ Jésù a ò ní kọsẹ̀. Gbogbo ohun tí a pè ní ká parí ìrìnàjò wa sínú ìbànújẹ́ àbí sí àbámọ̀ àbí sí ara Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa and it will never repeat itself for life. Kí a jọ ká má bínú. Mo dẹ̀ bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tí ẹ bí mẹ́sẹ̀gì ẹ bá mi forward mẹ́sẹ̀gì sọ́dọ̀ bàbá wa Fúnṣọ́ Àkàndé. Tá bá ní àwọn fẹ́ kí n wá rí wọn lójúkojú gbogbo wọn tí mo dárúkọ yìí màá wá màá dẹ̀ wá tọrọ apology láti bẹ̀ wọn nígbà ní ìfojúrí. So mi ń ṣe kọmọkọmọ o, ojú tèmi fi rí nǹkan tó ṣẹlẹ̀ ni ó ta mí lára láti sọ̀rọ̀. So mo bẹ̀ yín níyọnu Ọlọ́run. Bíbélì sọ pé adarí ẹ̀ṣẹ̀ bí àwọn tó ṣẹ̀ wá bí ẹjọ́ nítorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo bẹ̀ wá a ó dé ọ̀run sínú together we shall make eternity. A ó rí Kristi kátólíkò. Thank you dábì Fúnṣọ́ Àkàndé àti màmá mo bẹ̀ yín. Mọ́mí Bọ́lá rẹ̀ mo bẹ̀ yín. Mọ́mí Tọ́pẹ́ Àlàbí mo bẹ̀ yín. Gbogbo tí mo sọ fún yín ẹ má bínú torí Ọlọ́run. Bàbá Olú Alọ́ ẹ má bínú. Bàbá
ẹ̀yẹ bí òkè bàbá mi ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ọ̀rọ̀ yẹn dẹ̀ bínú mo bẹ̀ yín lórúkọ Olúwa ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ dáríjì mi ọlọ́run ló wà pẹ̀lú yóò láàdì ọ̀run sínú. This is my public apology for all my mother and father in the Lord that are offended through my voice. Olúwa yóò through my action and my media's interaction. Thank you. ẹ̀yin ìjọ tó kù especially ẹ̀yin ìjọ aláṣọ funfun ẹ̀rí nǹkan tí à ń sọ nípa pé kí mọ̀ sí ọkàn àtòkè ni wọ́n ti pé bàbá Násírì o gbé gbogbo nǹkan tó ń sọ yẹn àwọn ò fẹ́ kó sọmọ́ ẹbí àbáyẹn ṣe ń gbọ̀n tó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ báyìí àwọn ìjọ aláṣọ funfun ní ìsìn àti pé èmi mo ní church mi o ẹni bọ́dọ̀ lè pàṣẹ fún mi ẹ̀rí báyìí wọ́n pè látòkè pé kó já mi lórí ọ̀rọ̀ nǹkan tó ń sọ yẹn bàbá dẹ̀ wọ́n tún ní kó wá apologize ẹ̀rí bí àbáyẹn ṣe ń gbọ̀n lóhùn tó ń pẹ̀bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tẹ̀jẹ́ aláṣẹ ṣèṣì tẹ́ kí fún mọ́lẹ̀ tẹ́ lè pe bàbá Násírì irú àṣẹ tẹ́ pa fún bàbá Násírì yẹn kí ló tẹ̀lé pàṣẹ yẹn fún bàbá Olúwalọ wípé kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí ìyàwó wọn ní access family ẹ̀ bẹ̀sẹ̀ pàṣẹ fún bàbá Násírì lọ́wọ́ kan pé ó yá Násírì stop that ó gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan lórí social media afẹ́ kó jáde nísìn kó bẹ̀bẹ̀ kó túbá kí ló dé tẹ̀lé pàṣẹ yẹn fún bàbá Olúwalọ bẹ́ẹ̀ àdènà ajẹ́ kristẹni àwọn aládé wọn máa tẹ̀lé kúkú kàkà ọlọ́run ìpè mi mo ní ìpè ọlọ́run àwọn bàbá ńlá wa ẹ̀rí báyìí báwọn èèyàn ṣe ń wẹnu sí àwa kristẹni lára lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò tọrọ simple thing làwọn èèyàn ń béèrè bí wọn tiẹ̀ fẹ́ ọmọbìnrin yìí mọ́ kí wọ́n jẹ́ kó ní access sí àwọn ìdílé ó lè jẹ́ wípé nínú ìwádìí táwa sì ń ṣe náà wọ́n ní kò sí lọ tó sí àwọn bàbá yẹn yes agreed wọ́n ní àlàáfíà yẹn àwọn bàbá yẹn wá òótọ́ ni ṣùgbọ́n à ń bẹ̀bẹ̀ ni kàn jẹ́ kó ní access sí àwọn mọ̀lẹ́bí ẹ̀ kàn jọ àfọlọ́run àfi ìyọ́nà ọlọ́run bẹ̀ wọ́n so ẹ̀yin bàbá CAC ẹ̀yin máa ń pa mí ọlọ́run àdá ẹjọ́ o ọlọ́run àdá bí ẹnìkan ó ní ọlọ́run àti ẹ̀wò pé ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ jù ó ní ọba tó bá akànní ẹ̀wò ẹ̀jẹ̀ ẹ̀yin màlẹ́kẹ̀ kẹrọ gbogbo wọn sínú náà torí àrà tá àwa kan fi Christianity dá ṣé n pín nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó being you the president of the country ọwọ́ òfin máa tó ẹ̀ ṣùgbọ́n ní Nàìjíríà ayé táwọn ẹ̀ṣọ́ ọlọ́run wá ń jẹ ó ju dáńgẹ́dì lọ because wọ́n bìlù pé ọlọ́pàá ń wá sí àbí àwọn wá gbàdúrà sójà ń wá sí àkàtà wọn wá gbàdúrà lọ́ọ̀yà ń wá sí àkàtà wọn wá gbàdúrà olóṣèlú ń wá so níbo ló wá fẹ́ lọ tó ní bọ́ wá àwọn bẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà gbogbo ẹ̀ ayé ló mọ ọ̀run ògbèké bí ó ti sọ wípé ẹni bá ń ṣeré kó máa ṣe ẹni bá dẹ̀ ń ṣèkà kó kọ̀ntínú ó ní èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí ìbá ṣeré tàbí búburú ó sọ nìkan kọ́ ló ń ṣe búburú o àjẹ́ nìkan kọ́ ló ń ṣe búburú ẹlẹ́bọ̀ lóògùn kankan ló yẹ ká máa sáta àwọn àmì ìgbàta pẹ̀lú wa ní kìrìsìtẹ́nì ìwà tó wà nù wa ó burú ju ejò lọ tábà wá wíńsìn a máa fi ìfàmìlóyìn a máa fi dẹ́rù bara wọn ṣùgbọ́n ọlọ́run rí ẹ orúkọ bàbá kan ni this is Adéọmọdé bye for now. Adéọmọdé, advocates for the masses.